Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. But for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. PA ló wá lọ introduce ẹ ní school àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀. PA ọ̀hún náà ló wá ń drag lórí internet. PA ló lọ introduce ẹ, òun ló wá ṣẹ́jú sí wọn pé kán má fún wọn ní number school. How close are you to your sister's children? Àwọn ọmọ yẹn ó ṣe ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún mẹ́rin náà. Kábà sọ wípé wọ́n fi sweet tàn wọ́n. They are teenagers. You don't need to fight for their attention. Tọ́n bá ti mọ̀ ẹ́ ní àǹtí tó love mọ́mì wọn. Mélòó ni ìwà àti àǹtí wọn, ìwà àti ìyá wọn, tẹ́ ti ṣépè fúnra yín tó ti gbé omijé lójú mọ́mì wọn lójú ẹ̀. Memory wo ni àwọn ọmọ yẹn ní nípa ẹ? It's all about what you can get from your sister. Ṣé tán bá ní káwọn ọmọ yẹn lè dúró tí ẹ̀ ṣán free mọ́ ẹ̀ ṣán délé ẹ̀ rí? Are you close? Ó ṣe jẹ́ PA ó dẹ̀ máa wò ìgbà tí egbin ọ̀run kú ẹ̀yìn náà ni. Ṣé orí tó bá tiẹ̀ ti rí wọn, mo máa ń sọ kinní kan, ẹni ọmọ tó bá ti rí tó fẹ́ lọ visit ìyá ẹ̀ tó gbé fídíò dání, irọ́ ni. Ẹni àwọn tó ká àti ìyàwó tó bá ti rí wọn tó ń ṣe I love you lórí Facebook, irọ́ ni. Because tó bá tọ́jú ọ̀run òbí ẹ̀ lójoojúmọ́ tó lọ visit wọn, wàláhì ò ní rántí camera is going to be part of your routine, norms ló máa jẹ́ fún ẹ. But tán bá ti wá ń lọ lẹ́ẹ̀kọ́, ẹni tó ń tọ́jú ìyá wọn lábúlé tó ń tọ́jú bàbá wọn lábúlé gan ò ní ṣe fídíò, ẹni tó ń ṣe oúnjẹ fún wọn ò ní ṣe fídíò. Ẹ̀ẹ̀kan táwọn bá ti wá lẹ́ẹ̀kan lọ́dún, wọ́n wá gbé camera, I am visiting my mother, ìsàbẹ̀ láti fẹ́ ṣe bẹ́ẹ̀ de orí burúkú bá de ìsọnù bá de wèrè. Ẹ máa gbé sójú kínní for Facebook for public validation after the video whatness. Most of you orí Facebook let him express love sáwọn siblings yín ń fojú ríra yín fake love lórí Facebook lórí social media ló wà. Ìwọ náà ni wọ́n tẹ òkú tútù sílẹ̀, ìwọ ló ń ṣe fídíò àtàwọn tẹ́kì lè ń ṣe báyìí kán lè lẹ́ love ẹ̀, ẹni tẹ́ ẹ̀ love ẹ̀. Ṣé ẹ rí fídíò ṣe nígbà tó wà láyé? Ẹ dá mi lò. Ìwọ ìkan náà ló ti ṣe àwọn ọmọ ìkọ́lọ̀ bẹ́ẹ̀ tọ́jú wọn, ìwọ ló ti sáré gbé PA gan ògbé fídíò. PA gan ògbé fídíò. That is what they do. Ó wà láàrin àwọn ọmọ ìyá náà. Ẹni tó dúró ti ìyá yín tó jẹ́ èyí tó ń tọ́jú ọmọ kò ní rántí fídíò. Ẹ̀yin lẹ máa lọ ṣe photoshoot, ẹ̀yin lẹ máa ṣe aláṣehàn níyín. Ó wà káàkiri. PA Ọlọ́run ò ní bínú sí ẹ nítorí pé egbin ọ̀run ó trust yẹ with her life. Ó dẹ̀ ti fi àkọ́kọ́ one of the trust tó ní sí ẹ ó betray by giving her a befitting burial ground. Nǹkan tó lóun fẹ́ ó ti ṣe fún. Ó dẹ̀ need the consent anybody. Gbogbo àwọn tó ń tutukutu tán sọ wípé right wo ló ní láti lọ wú òkú olókùú, béèrè lọ́wọ́ wọn tó bá já apá àbẹ́sẹ̀ náà nídìí kó gé kó fi ránṣẹ́ sí wọn. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé right wo ló ní láti máa fọṣọ ẹ̀ láti wá pẹ̀lú ẹ̀ nínú ìbànújẹ́ nígbà tí ò sí ẹnìkan. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ó ní right. It's just like ibi ọdún mi àbí kejìká mi kó wá ní kìnnìkan Ọlọ́run má jẹ́ kíkú yà wá lásìkò yìí ká má kú ní kékeré. Kó wá máa ṣe kankan ní right wo lóní, because they have never been there and they don't know what it means to suffer rejection and to be embraced by a total stranger. You will give your life to the total stranger. You will give everything. You will surrender everything. And you will say in your mind, if I die, I die. You will give all your best. Because experience you love very. Nǹkan tó máa wà lọ́kàn ẹ̀ ni pé tó bá dẹ̀hùn ló náà ló dẹ̀ máa pa mí, it is worth it kí n kú. Because experience unconditional love. You have always been judged, always been talked down, always been seen as whatever. You don't get it. So please, ó ti ṣojú ṣí ẹ̀yìn. Tó fẹ́ ṣe báyìí tó fi wá sórí social media tó fi ń pariwo ẹni pé they want to frustrate you out.
they want to frustrate you out. Wọ́n fẹ́ kó o bínú kó o ju gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ sílẹ̀ pé kó má bàa sọ ẹ́ lẹ́nu. Sórí gbogbo ohun tẹ́gbẹ́ ọ̀run fi sílẹ̀, ọ̀dájú ni wọ́n, kò ná wọn ní oṣù mẹ́ta láti ná wàdùwàdù láti bọ̀ ní rántí ọmọ ẹ̀ mọ́. Má fi ilẹ̀ fún wọn pé ọkọ ìgbín ọ̀run. Bàbá yẹn náà á máa kẹ́kọ̀ọ́ báyìí pé èèyàn ń bínú tán nígbà tó ń pè yín. Divorce ti ń wáyé lè ní kọ́. Ara nǹkan tá à ń sọ rèé, tó o bá ní divorce má sọ ẹni tí ẹjọ́ kọra yín di ọ̀tá nítorí àwọn ọmọ. Ká nípa ìgbà tó pé yín tó lóun fẹ́ fún yín tẹ́ ẹ̀ fi gbéraga sí. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o sick ni? Mọ́rẹ́níkejì, ṣé o sick ni? Kí ló ṣe ẹ́? Ìbínú ìgbéraga kan lèmi ni mo gba nǹkan lọ́wọ́ obìnrin. Ṣé ti rí báyìí? Hand over ìfọkọ ọkọ ẹ̀yin náà nítorí àwọn ọmọ kí ti Mọ́rẹ́níkejì má bàa gbé. Ẹ bá wọn dá sí. Anybody tó bá dẹ̀ ló kò ń wá fún ìgbín ọ̀run àbí pa ìgbín ọ̀run, Ọlọ́run má jẹ́ kó kù gba ẹ lẹ́nu. Ọlọ́run má jẹ́ kó rí ìbínú Ọlọ́run. Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹ lọ́rọ̀ ìgbẹ́ ẹ lẹ́nu. You have never been there and you won't understand. That is my submission. Gbogbo nǹkan tí mo sọ, I said it unapologetically. And they are intentional for record purpose. Nítorí pé ikú tó ń pojú gbà ẹni, òwe ló ń pa fún ni. Ọgbọ́n ọlọ́gbọ́n dẹ̀ rèé, wọ́n ní kì í jẹ́ ká pe àgbà ní wèrè. Kọ́lọ́run jẹ́ kí n dàgbà. Gbogbo àwọn tó dẹ̀ wà nírú ṣù báyìí, Kọ́lọ́run jẹ́ kán dàgbà, kán darúgbó. Mo wá fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ sọ tó jẹ́ wípé ẹ máa ń gang up, tí ẹ máa dìtẹ̀ mọ́ èèyàn kan nínú family, tẹ́ ẹ máa rí bí ẹni wípé òun ni black sheep of the family. Ẹ lọ ṣàtúnṣe. Ikú kọ́ ló ń pa àwọn tẹ́ ẹ reject. Àṣìṣe kọ́ ló ń pa wọ́n. Your character, your rejection, the way you talk them down, the way you disrespect them, the way you gang people against them, the way you make them feel like they are failures. Òun ló ń pa wọ́n. Ẹ fa àwọn ọmọ ìyá yín mọ́ra. Ẹ fa àwọn siblings yín mọ́ra. Kálukú abiti ẹ̀ lára. Kálukú abiti ẹ̀ lára. Ẹ̀yin tẹ́ ẹ rí àṣìṣe ọmọ ìyá yín, tẹ́ ẹ rí àṣìṣe ọmọ bàbá yín, téèyàn kan bá jókòó tó bá analyze ti yín náà fún yín, ó ṣeé ṣe kí ti yín burú ju ti ẹni tẹ́ ẹ condemn lọ. Kálukú abiti ẹ̀ lára. Ẹ jẹ́ ká gbára wa bá ṣe rí. Ká gbára wa bá ṣe rí. A lè rí bákan náà. A lè rí bákan náà. Àmọ̀ràn mi rèé o. Kọ́lọ́run wà pẹ̀lú àwọn ọmọ Mọ́rẹ́níkejì ìgbín ọ̀run. Ibi tí ìyá wọn ò dé, kán kọjá abẹ, kán ṣoríire. Kí eléyìí kó má da ìrìn àjò wọn rú. Kọ́lọ́run fi hàn wọ́n ẹni tí wọ́n súnmọ́ àti ẹni tí wọ́n máa sá fún. Àtèmi àti wọ́. Kọ́lọ́run má fi kú tó yáwọ́ pa wá báyìí o. Ká ṣe ìyá àwọn ọmọ wa. Ká ṣe dálẹ̀. Kójú má tì wá. Ká má kókó òjijì. Kórí olórí. Kó má gbà ṣe wá ṣe. Mẹ́wàá láká lórúkọ tèmi. Assalamu alaikum warahmatullahi.